ẹ kú ojúmọ́ o. A tó ti délé ní lórí ètò tí à ń bá bọ̀ nípa ọ̀rọ̀ oṣolọ́lọ́badé kò sọlọ́lọ́badé nílẹ̀ Yorùbá lẹ́ẹ̀kóòtù òjire. Sorry. Eléyìí tó jẹ́ pé pàtàkì jùlọ ń bẹ, a ní a fẹ́ ṣètò ká lè mọ ipa tí àwọn ọba ń kó nínú ìdàgbàsókè ilẹ̀ kóòtù òjire. Nígbà tí ilẹ̀ Yorùbá wá bẹ̀rẹ̀ ìrìn àjò tọ́lọ̀ ní kí gbogbo orí bó ṣe lóhun orí látọwọ́ ẹlẹ́sìn òmẹ̀sìn àti ẹlẹ́sìn òmẹ̀sìn, eléyìí tó wọnú àwọn ọba àsìkò títà wà yìí tó ń fa kí ìdàgbàsókè ilẹ̀ Yorùbá wọn mẹ́ẹ̀ kó mọ̀ ṣe tírátíra. Ọlọ́run ọba láàánú kó ṣàánú wa, kó jẹ́ kádùá wa ó gbà. Ọlọ́run má jẹ́ ká rí láburú nílẹ̀ Yorùbá. Níbi tí òyìnbó bá ètò lọ́lọ́ba, torí àwọn náà sọ àwọn ọba wa sínú wàhálà táwọn wà lẹ́nu, táwọn bá wá di ẹlẹ́sìn kalẹ̀ tí wọ́n gbàgbé ẹ̀sìn àbáláyé, wọ́n gbàgbé tradition tó gbé wọn débẹ̀. Ẹni tó bá dẹ̀ jọba ìlú, ọmọ onílùú ni wọ́n máa ń jẹ́. Gbogbo ẹni tí bá máa ń jọba lórí nílùú kan, ẹ bá wù wọ́n dáadáa, ẹ rí pé ọmọ onílùú ni wọ́n. Ṣùgbọ́n ọmọ onílùú fúnra lára ẹ̀, táyé Yorùbá máa ń pòwe pé wọ́n ì fẹ́ kó tú, àwọn gan ni wọ́n ń tú ìlú ara wọn nísìnyí. Àwọn fúnra ara wọn ni wọ́n ń dojú ìjọba ìlú wọn, wọ́n ń dàrú, wọ́n ń dáwó lulẹ̀ nípa ẹ̀sìn tí wọn ò mọ̀dí rẹ̀ tí wọ́n lọ gbà. Àní ẹ̀sìn gbígbà ò dáa nílẹ̀ Yorùbá, àní káwọn èèyàn má ṣẹ̀sìn. Òfin orílẹ̀-èdè yìí ò sọ pé kẹ́nìkan kan má ṣẹ̀sìn tó wù ú. Ṣùgbọ́n tradition eléyìí tó jẹ́ ẹ̀sìn abínibí ó ṣe pàtàkì púpọ̀ káwọn ọba ilẹ̀ Yorùbá wọn embrace ẹ̀, because ẹ̀sìn eléyìí táwọn rò pé àwọn ń ṣe yìí bí ìkónilẹ́rú òun ló túmọ̀ sí. Yorùbá dẹ̀ máa ń pa òwe kan, wọ́n ní tí ọwọ́ bá tẹ balọ́dẹ, àwọn kan máa ń pè ní balọ́dẹ, àwọn kan ń pè ní olú ọdẹ, àwọn kan ń pè ní balógun. Wọ́n ní tọwọ́ bá tẹ balọ́dẹ, ìlú ìgbẹ́ máa fọ́ ni. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ́rọ̀ àwọn ọba ilẹ̀ Yorùbá rí lóde òní. Nígbà tó bá ti sọ kan pàtàkì àwọn nǹkan mèremère ilẹ̀ kóòtù òjire tán bá ti sọnù, àwa tá a jẹ́ aráàlú, àwa náà ti wà nù ìgbèkùn wọn. Inú ìṣòro táwọn bá wà làwa náà máa wà. Olùyẹ̀ntàn tíra láti bá gbogbo ayé sọ lénìí. Tẹ́ bá wo ilẹ̀ Saudi Arabia, gẹ́gẹ́ bí mo ti sọ nínú fídíò tó rí kọjá lọ, mo ṣàlàyé nípa bí wọ́n ṣe mú ẹ̀sìn wọn àti àṣà wọn ní ọ̀kúnkúndùn. Púpọ̀ nínú nǹkan tí àdìsí sọ àti Quran ó ní àṣà ilẹ̀ Saudi, eléyìí táwa embrace ń bí, táwa rò pé à ń ṣe súnà. Ẹni tó bá mọ nǹkan tí wọ́n ń pè ní súnà, àṣà ni. Àṣà àti ìṣesí ilẹ̀ Mọ́kà òun ni wọ́n ń pè ní súnà, kì í ṣe àṣà ilẹ̀ Yorùbá ni. Kí ló fún yín lámìdánilójú pé Ọlọ́run tá a rí rí yóò wá ṣàdéhùn fún ìran kan nínú ìran bí ẹgbẹ̀rún tó dá sórí ilẹ̀ wípé èdè yín lásán ń jọ gbéǹde àlìkíyàmọ̀? Kí ló fún yín láṣọ́ránsì débẹ̀ tí ìbá ṣe pé wọ́n kóde orí wa sínú agolo? Ìkónilẹ́rú ni, ìkónilẹ́rú, ìmúnisìn láti máa sọ èdè lédè, ìmúnisìn ni. Kò síbi tí mo dé ní the whole world tí èdè wọn ò pàtàkì sí wọn. Bọ̀ Nàìjíríà táwa wà yìí, èdè wa ò ní ìtumọ̀. Yorùbá ti ń gbìyànjú díẹ̀díẹ̀, Haúsá ló gbìyànjú jù. Ẹ lọ wò láfíríkà, àwọn tí wọ́n rètí èdè wọn pé èdè tí wọ́n sọ jù láfíríkà èdè Haúsá ni. Ẹ lọ wò, ẹ lọ Google ẹ̀ pé the most recognized language
in Africa, even in Nigeria, is Hausa language. Èdè Yorùbá ló come second ní Nigeria. Ẹ lọ Google ẹ bá bẹ́ẹ̀. But kí ló fà á? Iṣu àṣànù. Ìmọ̀ pé èdè lédè ní èdè tó unique ju èdè yẹn lọ. Nígbà nǹkan tó mú Saudi tí ò lè sọ òyìnbó, tó mú àwọn òyìnbó tí wọ́n lè sọ Lárúbáwá. Tẹ́nìkan wá kóòdù ẹ̀yin pé tẹ́ bá ti gbọ́ èdè wọn ẹni níjọba ọ̀run wọ̀. Níbo lẹ ti gbọ́rú ẹ̀ rí? Níbo lẹ̀yin ti gbọ́? Èdè wo lọ́lọ́run sọ? Èdè wo lọ́lọ́run sọ? Ọmọ ìlú wo lọ́lọ́run? Tó bá yá tẹ́ ẹ̀ bá sọ́ra yín, wọ́n padà máa pe Ọlọ́run lọ́mọ Saudi àbí ká máa pe lọ́mọ Jerusalem. Nítorí àìmọ̀kànmọ̀kàn, àìdá nǹkan kan mọ̀, ó ní àwọn èèyàn sì máa ń pa lówe pé ẹni téèyàn ò bá ní òye ibi nǹkan ṣe rí, bí inú òkùnkùn ayérayé lèèyàn wà. Ìlú méjèèjì tí ẹ̀yin embrace ẹ̀sìn wọn lénìí, tẹ́ ń pariwo tẹ́ pàtàkì wọn, tẹ́ rò pé àwọn náà unique jù lórílẹ̀ alàyè, àwọn àràn méjèèjì bàbá kan ṣoṣo ló bí wọn. Ìlú táwọn méjèèjì ti wá ó fẹ́ gbé tira wọn báyìí ni. Tẹ́ bá ti kúrò ní Israeli tán lẹ̀ ń wọnú Saudi lọ. Tẹ́ bá ti ń kúrò Saudi tán ẹ̀ ń bọ́ sínú Israeli. Gbogbo àwọn ìlú yìí region kan Middle East, ìran kan náà ni wọ́n bí a ṣe jẹ́ West Africa pẹ̀lú Ghana, tá a wà pẹ̀lú Togo, tá a wà pẹ̀lú Cameroon, tá a close mọ́ Kútọ́nù. Láwọn ìlú yẹn ṣe rí nìyẹn o, lọ́dọ̀ tí wọ́n lọ́hùn yẹn o. Láwọn ìlú tí wọ́n ń kóòdì gbogbo ayé báyé ṣe tóbi tó yìí, káwọn ìlú country méjì kan kankan máa kóòdì wa kẹ́dẹ̀ máa gbàgbọ́ nínú wọn báwọn ènìyàn tó unique jù. Kán máa sọ̀tàn pé Ádámù àti Ífù olóbi gbogbo àwa yòókù. Ó wá bí èèyàn dúdú náà, èèyàn funfun. Lọ́tẹ̀ tí wọ́n rìn ilé ayé ti rí èèyàn funfun tó bí dúdú rí. Ìyẹn ó yẹ kó jẹ́ number one common sense tó yẹ ká máa rò. Pé how come téèyàn funfun méjì ó bí dúdú? So possible. Sorry to say. Téèyàn funfun méjì ṣé wọ́n lè bí dúdú? Ẹ máa béèrè question yẹn lọ́wọ́ ara yín gbogbo gbà. Téèyàn funfun méjì lè bí dúdú? Tí èèyàn dúdú méjì bá máa bí funfun, àfín ni ó jẹ́, kò ní jẹ́ èèyàn funfun. Àfín. Ẹ wá ń wá, ẹ wá ń fún irọ́ ta ayé jẹ láti ẹjọ́ yìí. Ẹ wá mọ̀ bàbá wa, àwọn ìran wa, ẹ wá dè wọ́n sí, ẹ wá so wọ́n sínú òkùnkùn ayérayé. Ẹ rí bàbá mi yóò mọ gbọ̀n jẹ̀ló pé wọ́n ní èdè, wọ́n ní a sọ pé àna kíní kan làásọ̀ lálẹ́ kìámọ̀. Àna kíni? Sọ́lọ́run tó dá Yorùbá sọ pé òun ò recognize Yorùbá ni. Àbọ́lọ́run ò rí, kò rí wa ń bí, kò ṣe kankan fáwọn ń bí táwa náà lè sọ pé Ọlọ́run bẹ. Ibi tán kóòdì ayé sí nìyẹn. Kẹ̀dẹ̀ ṣe gbogbo ayé náà kóòdì, àwa nìkan, èèyàn dúdú nìkan ni wọ́n kóòdì síbẹ̀. Wọ́n sọ wá sínú ìgbèkùn, wọ́n mọ̀ pé ẹ lè rí náà rí láíláí. Èmi ò ní kéèyàn má ṣẹ̀sìn o. Èèyàn lè mú ìlànà ẹ̀sìn wá. Ẹ̀sìn tiwa táwa ń wò ń bí táwa sọ pé ò dáa tó jẹ́ ẹ̀sìn ìbílẹ̀ wa. Láfíríkà, ní Brazil, wọ́n embrace ẹ̀. Ní Cuba, wọ́n embrace ẹ̀. Pàtì kan l'Amẹ́ríkà, wọ́n embrace ẹ̀. Ẹ̀sìn tẹ́yìn sọ pé ò dáa, ifá tẹ́yìn sọ pé ò dáa yìí. Àwọn pàtì kan ní South America àti North America, wọ́n embrace ẹ̀. Òun lẹ̀sìn tiwọn. Táwa dànù ń bí. Òun làwọn ń bí ilé fún pé àwọn fi wà lùjánà ń bẹ́ẹ̀ tiwọn. Àwa wá ń rò ń bí tiwa pé táwa bá ṣe àwọ̀ náà ni Àfíríkà. Àwa tá lẹ́sìn nìyẹn o. Mo mú program kan wá sórí ìkànnì yìí of recent tí mo ń sọ̀rọ̀ bí wọ́n ṣe ń ṣe égún ní Senegal. Ṣé pé Senegal náà ìlú ẹ̀sìn ni? Wọ́n ṣe égún bẹ̀, wọ́n dẹ̀ lu bàtà. Wọ́n wá tó ń kọ àwọn tí ń kọ orin tẹ̀lé égún yẹn wá tó ń sọ lédè Yorùbá. Ibi tẹ́rù ti bà mí nìyẹn. Wípé kí ni ìran Yorùbá tó ń wá débi? Wọ́n wá ní wọn kì í ṣe ìran Yorùbá o. Wípé wọ́n migrate láti Nàìjíríà ni, láti part of Yorùbá wá sí Senegal. Pé but wọn sọ Yorùbá lẹ́nu mọ́. Gbogbo ìlànà egúngún nǹkan tó ń ṣe lórí létí mọ́ tiwa ní South West. Tó fi ń sọdún egún. Ìyẹn tó ń kọ́. Bẹ́ẹ̀ dẹ̀ ni
olórí Tìjàníyà ibẹ̀ ló ti wá wọ́n dẹ̀ yọ̀ǹda fún wọn kí wọ́n máa ṣe égún wọn. Àwọn nǹkan tí mò ń tẹ̀ láti sọ̀rọ̀ nípa èrè tí mò ń fẹ́ káwọn èèyàn mọ̀, ẹ má sọ àrọ́mọdọ́mọ sínú ìgbèkùn. Inú mi ti ẹ̀ dùn, àwọn ọmọ tá a bí sìn, àwọn ọmọ 21st century orí wọn pé kọjá báwọn àwọn àgbà yẹn ṣe ń ronú, orí wọn pé gan, orí wọn pé gidi gan, ẹ̀ lè ní wọn ká máa mèsì yàn, ẹ̀ lè sọ orú àwọn story yìí lọ for long tí wọ́n fi já mọ́ yín lẹ́nu. Nígbà tí Bible sọ fún wa pé Solomoni ó fẹ́ ìyàwó 1000, ó ní àlè 800, ó dẹ̀ bí ọmọ ẹyọ kan. Fúnra àwọn ọmọ yẹn náà ní sọ pé how come téyìn ó ní ìyàwó 1000 tí ó dẹ̀ ní kó kú báyìí 800 tí ó wà bí ọmọ ẹyọ kan, pé the story is not clear. Ẹ lọ́ka wà lórí Facebook ojoojúmọ́ ni wọ́n ń sọ kí ni wọ́n dẹ̀ ń repeat ẹ̀. Àdẹ̀rí pásítọ̀ kankan kó jáde kó sọ pé ìdí tó fi rí bẹ́ẹ̀ rèé. Nínú irọ́ àti ẹ̀tàn ní tó jẹ́ pé àwa gan bá rìsáàchì ńlẹ̀ pé látijọ́ obìnrin skásì ju ọkùnrin lọ, látijọ́ obìnrin ló wọ́n jù, obìnrin wọ́n débi pé nígbà ilé táwa bá àwọn bàbá tiwa máa ń ba oyún inú ni, oyún tóbìnrin bá ní wọn ó bá lẹ̀ tí wọ́n máa lọ mú owó, tí wọ́n máa mú ọrọ̀ oko wọn tí wọ́n lọ máa fi tọrẹ fún obìnrin tó lóyún sínú pé kọ́lọ́run jẹ́ kó bóbìnrin káwọn ó lè rí ọmọ rẹ̀ fẹ́ géńdé tó ti dàgbà, tó jẹ́ pé at the end of the day tóbìnrin yẹn bá tún wá lọ bí ọkùnrin eventually ẹ̀ tún padà sign agreement míì ní pé tó bá tó lóyún míì tọ́lọ́run bá tó ní kó bóbìnrin kẹ́lẹ́ máa ń tójú àwọn ará àjọ ń rí o. Lẹ́yìn tẹ́ ń sọ̀tàn ọ̀rọ̀ tẹ́ ń parọ́ kiri yìí, ẹ̀yin ọmọ tẹ́ ti ń rá àwọn ọ̀rọ̀ tẹ́ máa ń pa. Báwo ni àwọn kan ṣe jókòó síbi kan tí wọ́n kọ ìwé tí wọ́n dẹ̀ fi da ayé rú, wọ́n dẹ̀ kóde àwọn ọ̀pọ̀lọpọ̀ ọgọ́rọ̀ èèyàn pé Ọlọ́run ló sọ bẹ́ẹ̀? Níbo lọ́lọ́run ti bá yín sọ̀rọ̀? Níbo lọ́lọ́run ti sọ? Ta ló sọ fún ọ wípé Ọlọ́run ibìkan ní ń gbé? Ta rọ́ Ọlọ́run rí? Àfirọ́ story díẹ̀díẹ̀ la máa jára wa díẹ̀díẹ̀. Àsìkò tí ń bọ̀ ọpọlọ àwọn èèyàn ń jí sí ni kò sùn. Ẹ fẹ́ fi bí àwọn ọmọ 1970s bó ṣe ń tíǹkì, ẹ fẹ́ fi wé títà àwọn ọmọ 1990 àti 2000, ẹ fẹ́ mọ̀ fi wé. Ẹ bára yín bẹ̀, ẹ lọ tún àwọn ìwé yẹn kọ, gbogbo àwọn ìwé tẹ̀ ń kó kiri wọn yẹn ẹ lọ tún kọ o. Ẹ tètè lọ tún kọ kẹ́ ẹ mọ ọ̀rọ̀ tẹ́ẹ̀tàn pa síbẹ̀. Tó bá délé ìtẹ̀ ẹ̀kọ́ ìtẹ̀ ń bá tá à ń bá lọ yìí, wọ́n ó béèrè question lọ́wọ́ yín, wọ́n máa béèrè question lọ́wọ́ yín, bẹ́lẹ̀ ti mọ̀ wípé ayé ò rí bẹ́ẹ̀ yín ṣe rí. Nígbà tí mo kọ́kọ́ fẹ́ sọjí live mi, ẹnìkan sọ nǹkan kan fún mi tó touch mi live. Ẹnìkan mú mi lọ bá ṣèyíkì kan ní Òṣogbo. Mo pàdé ṣèyíkì yẹn, University of Ìlọrin ni máa yìí ti ń lecture. Bàbá ẹ̀ researcher gidi ni, àwọn eléyìí ní time fún research nílé ayé wọn. Tẹ́mi bá dẹ̀ ra wọn ní mímọ̀, mo mọ recognize wọn tí wọ́n dẹ̀ ready láti ṣe research. Torí ẹ̀ ló jẹ́ kí n máa follow pattern Tijaniya. I love them so much because wọ́n ráyè. Àwọn nǹkan míì lè wà tí mo lè mọ́ gbà lọ́wọ́ wọn, ṣùgbọ́n àwọn rí àyè láti wádìí ìrìn àjò. Wọ́n dẹ̀ ní làákàyè àgbékalẹ̀ ọ̀rọ̀. Àwọn Súfí ni mò ń try láti sọ̀rọ̀ nípa wọn. Nígbà tí màá máa sọ̀rọ̀, máa yín láwọn lọ síbì kan ní Jerusalem. Ó láwọn tá ti Mẹ́kà lọ sí Jerusalem. Ó lóun lọ wo ibi tí Jésù ti bẹ́, ibi tí Jésù ti ní kí Jésù ò bẹ́, ó láwọn débẹ̀, ó láwọn kan sára sọ́lọ́hun. Ó nígbà táwọn wá padà wá sí Saudi, ibi tí wọ́n lé ànábì wọ̀, ó náà mú àwọn dénú kéèvù yẹn tànábì sáwọ̀ tí aláǹtakùn ti takùn di ojú kìíní yẹn, tí àwọn gèfìrí yẹn wá rí pé nígbà tí wọ́n rí bí wọnú ihò yẹn, wọ́n wá yí òkúta ńlá wọ́n fi bo ojú kìíní, wọ́n fi bo ojú ihò yẹn. Màá sọ nǹkan tó wáyé ń bẹ̀ lénìí. Nígbà tí wọ́n yí òkúta ńlá dí ojú ihò kéèvù yẹn tí ànábì ò ráyè jáde, ó lo súrà kan jọ́nà lọ, wọ́n pe súrà yẹn ní Fatia. Orí ìkarùn-ún ni bàbá yẹn ní ó lò pé àwọn tó máa wọn lọ́bẹ̀ ló ṣàlàyé gbogbo àlàyé fáwọn o, because àwọn béèrè question lọ́wọ́ pé bó wá ló ṣe òun nìkan ṣe dá òkúta téèyàn bíi 1000 tì. Òkúta táwọn yìí tóbi gan-an, ẹ máa rò pé crane náà fi gbé débẹ̀ ni. Òkúta yìí ó tì í kúrò. Àwọn béèrè pé báwo ló ṣe rí ti òun nìkan, bó l'Ànábì nìkan ṣe dá òkúta yìí tì.
wọ́n ló lo ìkàárín pẹ̀lú fatia ó ní àyà kan nínú fatia tó lò tó gbélé òkúta yẹn wọ́n lókúta yẹn fò dànù ni kí nìyẹn kí ni wọ́n ń pè yẹn ẹ̀yin wà dé ẹni pé kò sí nǹkan kan tí ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ má ṣe kíní kan ẹ̀ má tanra yín ìṣẹ̀dálẹ̀ oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ làṣà ọ̀tọ̀ ní ìṣẹ̀dálẹ̀ ìdílé kọ̀ọ̀kan ní àṣà tiẹ̀ bẹ́ẹ̀ ni agboolé kọ̀ọ̀kan ní àṣà tiwọn bẹ́ẹ̀ ni ìlú láṣà tiwọn tó pa gbogbo papọ̀ bó ṣe rí káàkiri orílẹ̀ nìyẹn o bó ṣe rí káàkiri orílẹ̀ nìyẹn nínú àṣà yìí làwọn kan ti wá rí àṣà kọ tán wá kó wá fún yín kí mọ̀mọ́ ò tó wá kó tó jáde ní Saudi làwọn ará Saudi ti ń wé láwàní nítorí oòrùn ẹ dákun ẹ dóná níbo wà ní láwàní ti wà nínú súnà pé dáadáa ẹ gbọ́dọ̀ wé láwàní ìkọ́ṣe èèyàn kò yẹ kẹ́ máa enforce ẹ̀ láwọn èèyàn lórí pé dáadáa ó gbọ́dọ̀ sí àṣà tí wọ́n ní ọ̀tọ̀ lẹ̀sìn ẹ lè báyàn sọ̀rọ̀ pé gba ẹ̀sìn mi tó bá wù kó gbà tí ò bá wù kó má gbà mo lè lẹ́sìn tèmi káwọn ọmọ mi sọ pé àwọn ò láìkì ẹ̀sìn tí mi ń sìn kálẹ́sìn ẹ̀sìn kan ló wọ àwọn mo lè advice wọn pé ẹ̀sìn yìí dẹ̀ dá o kí n ṣàlàyé fún wọn kárí reason táwọn fi gbọdọ̀ ṣerú ẹ̀sìn yẹn bí ilé ayé ṣe rí lọ́nu nìyẹn òun náà ń pè ní freedom tá à ń pariwo ìmọ̀ sọ àwọn èèyàn sínú gbèkùn onígbèkẹ́ ni pé tó o bá ti gbọ́ lárúbáwá ọ̀ ní rọrùn wọ̀ kí lọ́ọ́ fi bá àwọn màláíkà sọ̀rọ̀ wọ́n tó ń kọ́ àwọn èèyàn ní tí wọ́n bá màláíkà sọ níbi táwọn àfa báyìí tá bá ara rẹ̀ ràdádé ẹ̀ tó ń kọ́ àwọn èèyàn pé ní tó sọ ní tó bá kú fáwọn màláíkà tó tá bá béèrè lọ́wọ́ rẹ pé kí ló kọ́ rẹ ọmọ sọ pé anna mukahilu kìnìkan ọmọ arábí ni wọ́n fi wá mọ̀ pé ọgbọ́n lárúbáwá lọ́ọ́ fi wá rádùn jẹ́ náà wọ̀ irọ́ funfun ìwọ tó ń dúnyàn lọ́rùn tó ń ṣe bísímì láìsí tó ń wá retí pọ̀ ti gbọ́ lárúbáwá ọ̀rọ̀ ọ̀run wọ̀ ọ́n tara rẹ̀ I swear to God Almighty wọ́n tan rẹ̀ àwọn ọjọ́ náà wò ó ní kankan ní wọ́n fẹ́ fàyọ́ lé ní mo sọ kankan nípa Rasulullah níjọ́ yẹn ẹ̀yin mùsùlùmí lẹ́ ń jẹ́ kí àwọn ọ̀rọ̀ máa tabá ẹni ẹlẹ́ni ọ̀tọ̀ nìkan tí Muhammad gbé wá ọ̀tọ̀ nìkan tí gbogbo yín preach kò síbi tí Muhammad ti force anybody pé culture mọ́kàlẹ́ gbọ́dọ̀ tẹ̀lé kò síbi tó ti sọ kò sínú Kùránì gidigbe àwọn tíra táwọn kan lọ dákọ lẹ́yìn tẹ́ ń pè ládìísì ibẹ̀ ni àwọn ọ̀rọ̀ wàhálà tí ń da ayé rú lẹ́ni ti wá tí gbogbo yín wá ẹ fi dá nǹkan rú ẹ sọ gbogbo èèyàn dẹni ẹni tí ò mọ̀ ṣe mọ́ ẹ sọ àwọn èèyàn dòpònú tẹ́ pé wọn lè dáná rò mọ́ ẹ máa wá bọ́ sórí kẹ̀lẹ́ ẹ máa jà àwọn àfáwọn ọmọ tabara wọn ọmọ búra wọn lórí àwọn nǹkan tí ò nídìí tí ò nítumọ̀ ilé tó jẹ́ wa lógún jù ni pé àwọn ọba wa tẹ́ dè ẹ tú àwọn ọba lẹ̀ ẹ jẹ́ káwọn ọba kí wọ́n mójútó lu wọn nǹkan ń bàjẹ́ ńlẹ̀ Yorùbá ẹ tú àwọn ọba lẹ̀ Yorùbá lẹ̀ kì í ṣe mùsùlùmí àti kìrìsìtẹ́nì ló ní ipò ọba nílẹ̀ Yorùbá àṣà Yorùbá yàtọ̀ nípa ọba jíjẹ ẹ fi àwọn ọba lẹ̀ ẹ tú àwọn ọba lẹ̀ ilẹ̀ ẹ fi wọ́n lẹ̀ à ń gbọ́ pé tí ò ti jẹ́ kí wọ́n jọba Ògbómọ̀ṣọ́ pé wọ́n fẹ́ fi redeem pastor kan jẹ́ ẹ fà wọ́n ọba lẹ̀ ẹ tú wọ́n lẹ̀ jẹ́ kí wọ́n mójútó lé bàbá wọn ìṣẹ̀ṣe bàbá wọn yàtọ̀ sí tẹ̀yìn gbé wá fún wọn ẹ̀yin lẹ́yìn jẹ́ kí lẹ́yìn Yorùbá ó rójú lẹ́yìn jẹ́ ó ráàyè lẹ́yìn jẹ́ kí Yorùbá máa wà nípò ẹ̀yìn ẹ̀yẹn ṣe bí Aláàfin Ọ̀yọ́ ṣe táláàfin ò bá dúró ní ìlú Ọ̀yọ́ ò lè rí bó ṣe rí lẹ́ni ayé ti fẹ́ gbàgbé ìran Yorùbá tí bá ṣe pa ribiribi táláàfin Ọ̀yọ́ kó ẹ wo Ọọ̀ni Ọ̀jájá tó ṣẹ̀ṣẹ̀ dé ẹ wo ipa ribiribi tí ń kó nú ìrìn àjò ilẹ̀ Yorùbá ẹ̀yin ọba àyókù ẹ̀yin náà ẹ wò wọ́n ẹ wo nǹkan tí àwọn bàbá wa Àwùjalẹ̀ tí wọ́n ti dánwò nílùú Ìjẹ̀bú Òde ẹ wo ohun tí wọ́n dánwò nígbà tí díyà wà nù gbẹ̀kùn Abacha tí wọ́n sì mọ̀ pé díyà ọ̀sẹ̀ pé wọ́n kàn fẹ́ fi ìyà pé ẹ̀yà míì tó jẹ́ wọ́n fẹ́ fi ìyà rẹ̀ jẹ́ ẹ wo ìgbésẹ̀ tí bàbá wa Àwùjalẹ̀ gbé tó náà bá fọ̀rọ̀ ẹ̀sìn ṣe pé mùsùlùmí ni mí gbọ́dọ̀ ṣe tìbílẹ̀ ọ̀rọ̀ bílẹ̀ ni wọ́n papọ̀ níjẹ̀bú ni wọ́n fi yọ díyà kúrò lóko wàhálà èmi rẹ̀ ò bá bọ́ sí
kó tó di wá di pé bàbá wá sílẹ̀ wọ̀ láìpẹ́ yìí ní bàbá wa díyà kó tó di pé bàbá sílẹ̀ wọ̀ bàbá ọba ti kú tipẹ́tipẹ́ láti 97 96 ni ọba ti kú dànù 98 sorry kéèyàn kan wá ní pé ti Yorùbá báwo kéèyàn mọ̀ sọ pé ti Yorùbá báwo gbogbo ẹ̀yin tẹ́ ń da nǹkan ṣẹ̀ǹbáyé nù tẹ́ ń sọ pé irọ́ ni pé kò nítumọ̀ lẹ́ ń fìyà jẹ ìran Yorùbá ẹ̀yin ni ẹ tú Yorùbá kò nú gbèkùn ẹ̀yin lọ́balọ́ba ọ̀rọ̀ yìí ti kàn yín báyìí gbogbo ọ̀nà tẹ́ ń gbà tẹ́ fi ń tẹ̀ láwọn ẹlẹ́sìn òmẹ̀sìn kiri yìí òun lẹ́ fi ń da ilẹ̀ Yorùbá rú ẹ tú Yorùbá lẹ̀ ìwọ tó bá ti mọ̀ pé ẹ̀sìn ló fẹ́ ṣe ẹ sọ fÓlúwo kó resign kúrò lórí post yẹn tó bá ti mọ̀ pé òun ò mọ̀ ń pa ìṣẹ̀ṣe ààfin tó wà yẹn ààfin àwọn tó nílẹ̀ ní o kì í ṣe bí ẹ̀sìn. I'm a Muslim but I have to say the truth. Ẹ má sọ àwọn aráàwọ̀ dèrò ẹ̀yìn ẹ má sọ wọ́n sínú gbèkùn ayérayé ẹ má jẹ́ wọn máa rí wàhálà lọ́dọ̀ wọn pẹ̀lú gbogbo tẹ́ ń ṣe yìí gbogbo t'Olúwo ń ṣe yìí à ń sọ lẹ́ni bí eré ló máa rí àwọn àrọ́mọdọ́mọ padà béèrè àwọn kankan yìí lọ́wọ́ yín níbi tẹ́ ẹ sọ ìlú àwọn nǹkan iyebíye tí àwa gan lè jókòó lé lórí tá a lè máa fi sọ̀rọ̀ ajé ẹ̀dẹ̀ mu ẹ sọ gbogbo ẹ̀ dànù ẹ̀ ń bàjẹ́ ẹni ò nítumọ̀ táwọn bàbá àgbà yẹn ṣé wọ́n gọ̀ ni tí wọ́n ṣẹ̀dá àwọ̀ tọ́lọ́run ní kí wọ́n gbára wọn jáde kọ́lọ́run tó lè gbé ìwọ tó bá nígbàgbọ́ pé kọ́lọ́run tó lè gbé yẹn wá sórí ilẹ̀ síbì kan ó nítumọ̀ ó dẹ̀ nídìí pàtàkì ó dẹ̀ ní purpose Ọlọ́run fẹ́ kó sáàbù ń bẹ̀ Ọlọ́run ní ó bá ìran wọn jẹ́ Ọlọ́run ní ó bá ìran wọn jẹ́ o ẹ̀yin lọ́balọ́ba ilẹ̀ Yorùbá ẹ dìde sọ̀rọ̀ yìí ẹ̀yin tẹ́ẹ̀dẹ̀jọ́ mọ ọba àyókù náà ẹ dìde sí ẹ má mọ oyè wá níbi tí wọ́n ti mọ sọ pé kìrìsìtẹ́nì ni mí mùsùlùmí ni mí gbogbo nǹkan ṣẹ̀ǹbáyé yín ẹ dànù ẹ má dá wọn lóhùn o táwọn ará Mẹ́kà bá da nǹkan ṣẹ̀ǹbáyé wọn nù wọn ò ní rí mọ́ ṣe rí lédè ṣé ọrọ̀ tán jẹ sí Kùránì ló fún wọn ni epo tán nìyẹn Kùránì ló fún wọn tọ́lọ́ ń sọ wọ́n dolówó ó fáwọn àna Nàìjíríà bí o àwọn ẹ̀sìn nǹkan tá à ń ṣe tá èdè arẹwà òyìnbá wa yìí òun ló jẹ́ kí ìyà ayérayé ó máa jẹ wá torí pé ẹ̀mí wa ọ̀ṣọ̀kan nítorí Ọlọ́run fún kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni bọ̀ yín lọ gba àṣà aláṣà wá kò jẹ́ kí aráyé ìrìn àjò ayé yín ló da Nàìjíríà ló sọ wá sínú òkùnkùn tá a wà yìí ó sọ wá sínú òkùnkùn èdè wa òyìnbá wa a ní ọrọ̀ ajé tá a lè sọ di nǹkan epo tá à ń pọn ní Nàìjíríà Saudi ò ní irú rẹ̀ Saudi ò ní ẹ lọ béèrè content tó wà nínú epo tiwa ti Saudi ò ní ti Saudi kò ní ẹ lọ béèrè rárá torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní òye yín kókó bẹ̀ mo ń mẹ́tò kan bọ̀ láìpẹ́ yìí nípa òkè kan tó wà ń lu mi tí wọ́n ń pè ní òkè ọ̀fẹ́ yìí ó ní ẹyẹ kan ẹyẹ tá à ń sọ yìí gangan ló sọ òkè yẹn lórúkọ ẹyẹ yìí mi ò tí ì bá a pàdé níbòmíì ṣùgbọ́n tó jẹ́ kí n sọ àsọlẹ̀ lórí ẹ̀ lénìí kó tó dìgbà tí màá mẹ́tò yẹn wá mo fẹ́ kẹ́ni bọ́ọ̀lù tó bá ti bá ẹyẹ yẹn pàdé níbikíbi ẹyẹ yẹn ohun tí máa ń sọ ni a ò fẹ́ bó ṣe máa ń dún nìyẹn gbogbo ẹni tó bá ti bá ẹyẹ yìí pàdé rí kán sọ ibi tán ti bá pàdé rí kán lè jẹ́ ká mọ̀ bẹ̀ ẹjọ́ nítorí Ọlọ́run torí pé ìran ilé ọjọ́ mu lọ́ba àgùn ìran yìí nìkan ló gbọ́ èdè ẹyẹ yìí àwọn nìkan wọ́n sì mọ ibi tán ti máa ń rẹ́yẹ yìí àwọn sì nìkan náà máa ń gbọ́ ohun ẹyẹ yìí tẹ́yìn tẹ́yẹ bá ti dún àwọn àkọ́kọ́ tó wà nílẹ̀ Yorùbá tá à ń sọ fún yín tẹ́yìn ọmọ nìyẹn tẹ́yẹ yìí bá dún níbi tó bá ti dún ọmọ ilé ọjọ́ mu tó bá wà ń bẹ̀ nìkan ni ó gbọ́ tẹ́yìn yòókù bá ń gbọ́ ẹ̀ ní fetí sí ọmọ ilé tó máa ń bẹ̀ nìkan ni ó gbọ́ because ẹyẹ yìí dọ́là ọ̀sẹ̀ ló sì máa ń dún tó bá fẹ́ pass information ló máa ń dún orúkọ ẹyẹ yẹn náà fi sọ òkè yẹn òkè àọ̀fẹ́ yìí òkè tí wọ́n ń bọ nílé ọjọ́ mu ní ilé tí yí gbogbo ẹ̀ka o kì í ṣe pé wọn ò kọ́lé síbẹ̀ ilé wà ń bẹ̀ táwọn yẹn ń gbé bẹ̀ ṣùgbọ́n dọ́là ọ̀sẹ̀ ẹyẹ yẹn máa ń dún bẹ̀ mi ì tí ì bá ẹyẹ yẹn pàdé ń bò mí
ṣùgbọ́n nípa ìwádìí tá à ń ṣe a fẹ́ káwọn èèyàn mẹ́rin wá níbi tán bá ti gbóhùn ẹyẹ yẹn rí tó ti dún a fẹ́ káwọn èèyàn mú wá rí eléyìí tèmi gbọ́ rí tó bá mi sọ lẹ́yìn ìgbà pé mo gbọ́ kó máa dún nínú òkè yẹn mo tún gbọ́ tó dún ní Ifẹ̀ lẹ́ẹ̀kan mo wà nínú OAU mo sùn sínú Awo Hall mo dẹ̀ gbọ́ tẹ́yẹ yìí dún that was around year 2000 ó dún nígbà tó dẹ̀ dún tán láti fún mi ní signal pé wàhálà wà nífẹ̀ẹ́ níjọ́ yẹn ìgbà tílẹ̀ máa mọ́ lógun fẹ́ lẹ́ẹ̀kejì bẹ̀rẹ̀ ogun Mọdákẹ́kẹ́ ogun yẹn dẹ̀ ká mi mọ́ Ondo Road Ọlọ́run ló yọ mí níjọ́ tí mo sọ yìí mo wá rántí pé ẹyẹ yẹn dẹ̀ dún o tẹ́yẹ yẹn bá ti dún báyẹn ẹni ọmọ ilé wa tán bá bí láti ilé ọjọ́ mu tó bá gbọ́ níbi tẹ́yẹ yìí ti dún ó gbọ́dọ̀ change base ẹ̀ tàbí kó ṣọ́ra lálàfo ìgbà yẹn nǹkan burúkú kan fẹ́ ṣẹlẹ̀ ni so ẹyẹ yìí jẹ́ bí ẹyẹ ìfura òkè yìí nìkan ládẹ tí máa ń gbọ́ ohùn ẹ̀ tí gbogbo ilé máa ń gbọ́ tó bá ti dún báyẹn wọ́n á lọ fún ọ ní nǹkan tó bá fẹ́ jẹ wọ́n á fún un so mo wá fẹ́ mọ̀ bóyá ẹ̀yà mi yàtọ̀ sí ẹ̀yà alẹ́ ọjọ́ mu yìí máa ń gbọ́ níbòmíì tí wọ́n ti gbóhùn ẹyẹ yẹn rí ìdí nìyí tí mo fi mú ọ̀rọ̀ yìí wáyé ẹjọ́ nítorí Ọlọ́run a fẹ́ kẹ́ fi sórí ìkànnì yìí anybody tó bá ti gbóhùn ẹyẹ yẹn rí kó sọ̀rọ̀ nípa ẹ̀ kì í ṣe ẹyẹ kowé là ń sọ o kì í ṣe kowé o ẹyẹ míì tó yàtọ̀ sí kowé gédégbé ni lòun mi ò rí ẹyẹ yẹn rí kò sẹ́ni tó ti sọ pé bẹ́ẹ̀ yẹn ṣe rírè kò sẹ́ni tó rí rí bọ̀ ó máa ń dún ara àwọn kàyéfì Ọlọ́run tá à ń sọ nìyí so tí ẹnìkan bá wá sọ pé Ọlọ́run kò dí sáwọn kan dàwọn kan lọ ẹ̀ ń tara yín ni wọ́n tà bá ti dóko ẹnìkan wọ́n ní téèyàn bá dóko bàbá ẹlòmíì ó lè mọ̀ pé oko ẹlòmíì ju tó kó bá ti yẹn lọ lọ́rọ̀ tó wà nílẹ̀ yìí kọ́lọ́run kó ṣàánú gbogbo wa kọ́lọ́run jẹ́ akẹ́sẹ̀ járí kọ́lọ́run má dàlẹ̀ Yorùbá rú gbogbo ètò tí ó múlẹ̀ Yorùbá tò lọ́lọ́wọ́ fún wa lágbára láti lè ṣe ilẹ̀ Yorùbá ló jẹ́ àwa lógún o ìṣọ̀kan Yorùbá dẹ̀ ló jẹ́ wá lógún àwa ò wá ìyapa àdẹ̀fẹ́ kẹ́sì kan wá àṣẹ àjèjì kan kó wá fọ́ ilẹ̀ Yorùbá mọ́ wa lórí mo fẹ́ sọ̀rọ̀ ọba kan náà again tó ṣe dáadáa nílẹ̀ Yorùbá lẹ́yìn àwọn ọba tá a dárúkọ a ti dárúkọ Àwùjalẹ̀ a dẹ̀ ti dárúkọ ọba Ọ̀yọ́ Aláàfin Ọ̀yọ́ tó gbéṣẹ̀ ọba kan náà ń bẹ Olúyọ̀lé tá bá ń sọ̀rọ̀ ìṣọ̀kan ilẹ̀ Yorùbá lónìí Olúyọ̀lé náà ní ipa tó kó ribiribi tó tóbi Olúyọ̀lé ogun Òṣogbo tí wọ́n jà yẹn Olúyọ̀lé ló jà ó jà pẹ̀lú ọgbọ́n inú Olúyọ̀lé dàbí bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni ó wà tactical gan tó bá ń ṣe nǹkan ọ̀pọ̀lọpọ̀ máa ń fojú wo bí aláìda nígbà tó wà láyé ṣùgbọ́n ìgbà tó Olúyọ̀lé lọ tán láyé tó mọ̀ pé ọba lọ baálẹ̀ ni o wọn àjọba lójú bàbá Olúyọ̀lé tó fi kú ṣùgbọ́n Olúyọ̀lé wà tactical kò sógun tó jà tí ò ṣẹ́ ẹ lọ bèrè tán pa ẹ dáadáa kò sógun tó Olúyọ̀lé kógun lọ tí ò ṣẹ́ so ẹni tó fara jọ lénìí ta wà ń bẹ Yorùbá tó níyì wọn ni bàbá wa Bọ́lá Ahmed Tinubu ó fi ìrìn àjò jọ Olúyọ̀lé púpọ̀ Olúyọ̀lé ní ọgbọ́n inú ọgbọ́n àtinúdá ó dẹ̀ ní agbára ó dẹ̀ ní courage so ara àwọn ọba tí Yorùbá wọn máa rántí láíláí Olúyọ̀lé náà wà àwọn aṣáájú rere nìyẹn torí ẹ gbogbo ẹ̀yin ọba tẹ́ ẹ̀ ń sọ pé àní ẹ má ṣẹ̀sìn ṣùgbọ́n tó bá ti mú yín gorí àpèrè bàbá yín ẹ gbà pé iṣẹ́ ìlú lẹ wá ṣe kì í ṣe iṣẹ́ ara yín torí ẹ̀ ni kábíyèsí wa ọba Olúwo tá a fẹ́ ń kọ̀ndẹ́mù behaviour wọn àti àwọn ìwà tí wọ́n ń wù lórí àpèrè tán wà à ń kọ̀ndẹ́mù ẹ̀ nítorí pé kò bá àṣà àti ìlànà ilẹ̀ Yorùbá mu kẹ́nìkan máa kọ̀ndẹ́mù ìgbésẹ̀ tí ilẹ̀ Yorùbá ń gbé àti ìlànà wa ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ọba láàánú kò ní kọ àtúnrí wa a tún padà máa pàdé nígbà tá a bá fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Òkè Àyọ̀fẹ́ tí mo sọ̀rọ̀ nípa ẹ̀ ó dìgbà kan náà ká fi lè pàdé.